Alhamdulillahi rabbil alamin. Ẹ̀yin tèmi ṣàlàáfíà lẹ wà. Gẹ́gẹ́ bí èmi ọ̀pọ̀n bá tún ṣe wà lónìí. Thank you for joining me. Anytime tẹ́ bá ti rí mi, ẹ ti mọ̀ pé àwa kọ́gbọ́n ni. Èmi náà kọ́ o, wàláì. Ẹ jẹ́ ká farabalẹ̀, ẹ má jẹ́ ká máa conclude. Mo ní omi dáa. Kí ni mo sọ? Omi dáa. Àmọ́ irú omi wo ni wọ́n mu? Ó dàbí pé mo ti ṣe, this is the third video tí mo ń ṣe, tí mo ń sọ̀rọ̀ omi. Torí pé kí ni? Mo rí advantage omi, mo dẹ̀ rí disadvantage omi. Irú omi wo ni wọ́n mu? A fẹ́ mu bottle water, Ṣé bottle water yẹn tó ń quench taste yẹn? Ṣé bottle water tó mu yẹn tó bá mu tán máa feel weak? Ẹ check it out, irú bottle water tẹ́ mu. Tí èèyàn bá kọ́kọ́ jí láàárọ̀, kó tó di pé step down on the bed, kó kọ́kọ́ mu omi tó máa mu, tí Ọlọ́run bá fún ẹ lórí ọ̀fẹ́, mu omi déédéé lè. Má rush ẹ o, máa mú díẹ̀ tó fi máa mú tán. Then from there you can continue your other things. Omi ẹni tẹ́mi mu níbi tẹ́mi wà, omi tí gọ́ọ̀mẹ̀ntì ṣe ni, omi tí wọ́n dìgì ni. Ó wá jẹ́ pé Ọlọ́run wá ṣe, ó wá jẹ́ omi tó dáa, omi tó pure, colorless, odorless, tasteless. That is to say, taste yẹn perfect. Tí mo bá ti rómi yẹn, ọkàn mi máa ń balẹ̀, ó máa ń quench taste mi. Ṣó yé yín? Kò dẹ̀ ní òórùn. Tí mo bá mu tán, ara mi máa ń balẹ̀. Ìdí ẹ̀ ni pé gbogbo nǹkan tẹ́ bá ti ń jẹ ẹ̀yin èèyàn, ẹ máa note ẹ̀. There was one time tó jẹ́ pé mo believe pé acidity level yẹn was very high. Mo kàn jí ni, I was feeling down, I was feeling tired, headache was there, everything. Feelings yìí ó pọ̀ débi pé mo sì ń yọ mi lójú because mi lè explain like what is actually going on. Yes, sometimes it happens like that. So kí ni mo wá ṣe? Mo kàn lọ mú omi ni déédéé kọ́pì yìí. Mo kàn mú díẹ̀ títí mo fi mú tán. Ẹ̀yin tèmi ṣe gbò tọrọ. Wàláì tàláì, mi ò búra lórí irọ́. The next thing báyìí mo kàn smile ni. Gbogbo everything tó ń ṣe mí yẹn that particular time, ó kàn vanish ni. Mo wá rẹ̀ mo ní, aṣọ mi lágbára. Immediately, torí pé kí ni tẹ́ bá mú bẹ̀, ó máa wọnú gbogbo iṣan, gbogbo inú ẹ̀jẹ̀, ó máa bá yín flush ẹ̀. Ẹ má gbàgbé tẹ́ bá mú omi, ẹ máa tọ̀. Ìwọ tó bá ti bẹ̀rù pé tọ̀, like you are okay. Bẹ̀ ìwọ tó bá ń bẹ̀rù pé o fẹ́ tọ̀, o fẹ́ mu mi, o ń ṣeré pẹ̀lú kidney ẹ. You are playing with your kidney. So orí ọ̀fẹ́ tèmi rí gbà lára omi nìyẹn o. Ẹ̀yin tèmi. So omi dá eléyìí nítorí pé kí ni ní àdúgbò bí táwa ń gbé, wọ́n máa ń ṣí ní every 2 days. Àwa store ẹ̀, a máa mú díẹ̀. So this part, inú harmattan la wà, omi yẹn ti lọlẹ̀, so there's lot of rush nísìn. Kò wá sómi, la bá lọ chata àwọn bottle water tẹ́rì. Mi ì fẹ́ show orúkọ wọn. Ẹ rí i pé mo ṣe ń hide ẹ̀. Eléyìí òní àti mú bẹ̀, eléyìí new one ni. Òní mo yọ sticker pé in case ẹ̀yin kan òní sticker ni. Ṣé rí mo mú mi yìí tán báyìí? Mo lọ sùn ni. Mo weak instantly ni. Omi yìí ẹ bá mú tán, mo wá bẹ́ẹ̀dì tẹ́sùn. Mo wá wò mo ní bóyá ó jẹ́ àárọ̀. Mo tún mú bẹ́ẹ̀ lọ́sàn-án, ó tún rí bẹ́ẹ̀. Mi ò ní show orúkọ o. Ẹ má dẹ̀ pè mí pé kí lorúkọ omi yẹn, mi ní dá yín lóhùn o. Because oníkálukú náà là ń ṣe business, àdé níbẹ̀ kàn bà business wa jẹ́. Èmi kàn sọ eléyìí torí pé gbogbo company tó ń ṣe omi, ẹ dákun tó bá yẹ pé chemical kan wà tẹ́ ń fi sí, tó jẹ́ pé tá bá ti mu omi tán, a kì í feel satisfied. You still be feeling, it doesn't quench taste. Àbí tá bá mú tán, a máa wà tired. Definitely chlorine àbí kí ni chemical tán máa fi sí yẹn. Maybe it's too much. Bóyá ó ti pọ̀ jù, ẹ bá wa reduce ẹ̀. Kò yẹ ká máa mu omi kí gbogbo muscle wa máa weaken. So mo discover pé tẹ́ ẹ bá mu orí omi tẹ́ ẹ mu, muscles ni máa weaken. Imagine ká sọ wípé ọkọ àti ìyàwó, ṣó yé yín, wọ́n fẹ́ ṣe nǹkan. Ọkọ wa ní kó sáré mu omi gẹ̀ẹ́ kan nínú omi àwọn omi tí mo kó dání. Ṣé mọ̀ pé ọkọ yẹn ò ní action mọ́. Ẹ jẹ́ ká wo nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa. Kó má di pé bí àwọn poison èèyàn díẹ̀díẹ̀. Èmi ò bọ́ èèyàn kan jẹ́ ojú pé gbogbo company tó bá ń ṣomi, ẹ dákun, ẹ bá wa wò ó ṣe. Then gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń mu omi náà,
ẹ má kàn mú omi kẹ̀kan lọ bẹ́ẹ̀, ẹ máa check it out. Ẹ máa ṣe kí ni? Ẹ máa check it out. Business wa ò ní bàjẹ́ o. Ẹ jẹ́ kí n sọ fún yín, ẹ bẹ̀rù Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ń parọ́ láti make views. Èmi ò ní parọ́ láti make views. Gbogbo ọ̀rọ̀ táwọn èèyàn bá dẹ̀ sọ fún mi, confidential ni. Ṣóyé yín? Èmi understand pé tá bá ti wà lórí social media, àwọn èèyàn ti fi pé ọ̀rọ̀ wọn ò bò, ọ̀rọ̀ wọn ṣe kíní rárá. Ọ̀rọ̀ tó bá discuss pẹ̀lú mi confidential ni. Tí wọ́n bá ti ẹ̀rí kan tó lágbára tí mo fẹ́ share pẹ̀lú àwọn èèyàn, inshallah mi ò ní porúkọ, mi ò sì ní sọ pé ìwọ gan tó bá gbọ́ ìbànújẹ́ máa bẹ́ẹ̀, màá dẹ̀ tọrọ permission. Ṣóyé yín? Èmi ò mi lè wá parọ́ kí wọ́n á fi make views. Bó ṣe rí gẹ́lẹ́ lórí omi yìí, ojú Ọlọ́run tó. Ṣóyé yín? Torí pé kí ni? Èmi mo ṣe wà, èmi máa ń bẹ̀rù ọjọ́ àti sùn. Mò ń bẹ̀rù Ọlọ́run tó dá èmi o. Torí irú ọ̀rọ̀ báyìí èèyàn lè jáde wá form ẹ̀, ẹ mọ̀ pé nǹkan ńlá ni. A kàn fẹ́ kẹ́yin èèyàn kẹ́ take note. So fídíò yìí ti pọ̀, alhamdulillah ó ti pọ̀. So mo dẹ̀ ní fídíò tí mo fẹ́ ṣe. Ẹ tẹ̀lé mi lórí next video pé àwọn ìyàwó ilé àwọn náà pẹ́pẹ́ ọkọ. Àwọn mùsùlùmí bíi tèmi báyìí, even àwọn ẹlẹ́hà wọ́n pẹ́pẹ́ ọkọ. Ẹ jẹ́ kí n sọ fún yín, mùsùlùmí lèmi o. Èmi ò wá bíbá wá ti wá sọ ọ̀rọ̀ tí mi ò rí o. And mi ò cite example èèyàn kan o. Ẹ tẹ̀lé mi lórí fídíò yẹn kí lè má pọ̀ jù. Assalamu alaikum. Ẹ darapọ̀ mọ́ wa lénìí ní ilé-iṣẹ́ Akérèkọ́rò Skin Ultimate. Àwa làgbà, àwa ní bàbá, àǹfààní ńlá wà.